بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض ìrìn àjò Khilafa láti Rabwa wá sí London. A gba ìpè lórí tẹlifóònù ní nǹkan bí aago mẹ́ta ń lọ lù ní ìdájí ní ọdún 1984. Mo gba ìpè náà. Wọ́n ní ẹni ó tàn ní ṣe mo mọ̀ òun. Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní lákọ̀ọ́kọ́ ó ní kí n máa gbáradì wípé Aza Khalifat máa sì ń bọ̀. Àmì sàbò gba náà wọ́n ní kí ẹnìkan lọ sí Holland. Nígbà tí máa fi dé airport ọ̀nà Aza Khalifat máa ṣe wọ́n ti kúrò ní ààyè ibi tí àwọn èèyàn ńláńlá máa ń dúró sí. Nígbà tí Aza Khalifat máa sì dé àti ẹ̀ nírònú nítorí pé wọ́n ń rẹ́rìn músẹ́músẹ́ ni àwa ò tí ẹ mọ̀ kí ni irú ìnira èyí tí wọ́n ti gbà kọjá ní Pakistan. Nígbà tí wọ́n dé inú Fasal Mosque náà ni wọ́n bá wa náà ni wọ́n kó wa jọ sí ìpàdé àkọ́kọ́ tí wọ́n bá wa ṣe. Inú ààyè tí mi lè jáde mọ́ náà ni mò ń gbé. Látàrí àṣẹ wàá tí Ziaurul Haq pa kò rọrùn fún Khalifa kankan láti tún máa wà ní Pakistan kí ó lè ṣe kó tún ká tún sọ pé yóò kó tún rí iṣẹ́ rẹ̀ ṣe. Kò nítumọ̀ sí mi kán máa pè mí ní olórí ìjọ Ahmadiyya kí má sì lè ṣe iṣẹ́ mi tí mo tún wà ní orílẹ̀-èdè Pakistan. Wọ́n ti fẹ́ sọ mí di òkú ẹran tí ò lè ṣe nǹkan kan mọ́. Mo láti fi ibi tá a ti bí mi sílẹ̀ kí n lè láǹfààní àti ní ìbátan pẹ̀lú gbogbo àwọn ọmọ ìjọ káàkiri àgbáyé. Tí n bá ṣì wà ní Pakistan kò ní láìsí àní-àní wọ́n á rán mi lọ sí ẹ̀wọ̀n ni. So tí n bá ṣì wà ní Pakistan kò sí gbogbo àwọn ọmọ ìjọ Ahmadiyya lágbàáyé òun náà ni wọ́n ní láǹfààní sí olórí wọn mọ́.
olúùlú ìjọ ó ń yí padà láti ìgbà kan sí ìgbà kejì ni. Ó bẹ̀rẹ̀ láti Kọ̀díàn títí lọ dé Rabwa. Àárín gbùngbùn ìjọ ó ń lọ láti ibì kan sí ibì kejì ni. Ọdún kò sí ó ń fúnra ẹ̀ sì yí padà. Òun náà sì ni Khilafa. Bí ó tilẹ̀ jẹ́ pé olúùlú ìjọ ó lè lọ sí ibòmíì o, ṣùgbọ́n ibi tó jẹ́ àárín gbùngbùn yẹn gan kò yí padà. Èmi ni òun náà sì ni Khalifa. Fún olúùlú ìjọ ayé ò fi bẹ́ẹ̀ yọ rárá ní UK, àmọ́ àṣà Khalifah'S èrò wọn ni láti ṣe àgbékalẹ̀ ibi tó máa jẹ́ olúùlú iṣẹ́ ìjọ. Nígbà tí àṣà Khalifah'S dé, wọ́n ṣe àgbékalẹ̀ oríṣiríṣi ilé iṣẹ́ ìjọ bí adéṣẹ́dáwí wákálátàbṣe wákálátìmọ́ọ̀l. Wọ́n sì fi àwọn èèyàn dó sí àwọn ààyè wọ̀nyí. Wọ́n sì ń pè wọ́n ní bí igbákejì àbí àlékún fáwọn tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nígbà tí mo débí, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi àwọn olùjúrasílẹ̀ ni wọ́n ń ṣe ni wọ́n ràn mí lọ́wọ́ lọ́kùnrin lóbìnrin. Àwọn wọ̀nyí ni wọ́n ràn mí lọ́wọ́ ní gbogbo ìgbà tí wọ́n sì ń jẹ́ kí iṣẹ́ mi kó rọrùn. Ohun tí ó hàn gbangba ni láti ìgbà pípẹ́ sẹ́yìn pé ààyè Faisal Mosque mọ́ṣáláṣí Faisal ní London ibi tó kéré jọjọ tí ò gbà wá mọ́ ni. Nígbà tí àṣà Khalifah'S lọ sí London, èmi ni akọ̀wé fún ètò Jaidad. Àṣà Khalifah'S pa mí láṣẹ kí n wò yíká níbo ni nítorí pé ibi tá a wà yìí kò gbà á mú ti kéré, kí n wò yíká níbo ni a lè lò tó tóbi.
bí a ṣe rí Islamabad rà òun náà ni àlàyé ń lọ lọ́wọ́ lórí ẹ̀ pé iléèwé kan ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n wá lò mọ́ tí wọ́n sì gbé sórí àtẹ wípé wọ́n fẹ́ tà á. Ìgbà tí mo rí ìwé tí wọ́n fi polongo rẹ̀ tí mo rí tó tẹ̀ mí lọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àjọ Khalifah'S. Ṣe ló dàbí lójú àjọ Khalifah'S ó dàbí ẹni pé ibi tí Ọlọ́run bá ti pèsè sílẹ̀ fún wa ni. So bá a ṣe gbéra ní ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún náà ó nìyẹn láti lọ ṣe àbẹ̀wò síbẹ̀. Àjọ Khalifah'S ní ọ̀yá ẹ jẹ́ ká lọ sọ́hùn àákírun lọ́hùn bàbá débẹ̀. Ibi tí ò tí ì jẹ́ tiwa tí àjọ Khalifah'S sọ pé ká kẹ́ni dání ká kírun ń bẹ̀ ó dàbí ẹni pé ohun tí àjọ Khalifah'S ní lọ́kàn ó kọjá ń táwa ń rò. Nígbà tí a débẹ̀ àjọ Khalifah'S fúnra wọn òun náà ni wọ́n ṣètò níbo ni kíbla dojúkọ wọ́n sì gbé kọ́mpásì kalẹ̀ láti wá níbo ni kíbla doríkọ. Nígbà tí ní ọjọ́ 18 oṣù kẹsàn-án àjọ Khalifah'S wọ́n sọ fún wa pé irinwó pọ́ùn ó lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹgbẹ̀rún lọ́nà irinwó pọ́ùn lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n òun náà la máa fi rà á. Nígbà tí a bẹ̀rẹ̀ sí ní dúnadúrà àwọn tó fẹ́ ra ilẹ̀ ọ̀hún pọ̀ a bẹ̀rẹ̀ sí ní dúnadúrà àwa náwó iye tí àjọ Khalifah'S ní kí n dárúkọ òun náà ni mo náwó sókè. Alhamdulillah nígbẹ̀yìn ilẹ̀ ọ̀hún ó padà wá jẹ́ tiwa.
And I remember, we were very excited. We thought it was a 25-acre site. And we thought, such a big site, what are we going to do with 25 acres? That was our first reaction, such a huge thing. As soon as this place was purchased, Huzur said that the coming Ansarullah Ijtima, which was going to take place after a couple of weeks, that is going to be there. We cannot express our gratitude as it is due to Allah for gifting us with such beautiful property. A lè fi ọpẹ́ fún Ọlọ́run ọba tán gẹ́gẹ́ bó ṣe tọ́ sí nípa fífún wa ní ààyè èyí tó rẹwà yìí tí ó sì jẹ́ ààyè tuntun fún gbogbo ilẹ̀ Europe. A yí àwọn ilé tí wọ́n ń lò gẹ́gẹ́ bí ilé àwọn jagunjagun sí àwọn ilé ibùgbé. A tẹ̀sé àwọn àtúnṣe sí ilé náà. Wọ́n wá láti ìlà oòrùn London. Lẹ́yìn ẹ̀ la wá mú àwọn tó máa ń fi igi kọ́lé la kó àwọn yẹn wá. Àwọn oko wọ́n bẹ̀rẹ̀ sí hù tó ga àti ẹ̀mọ̀ nǹkan tá fẹ́ ṣe. Ó máa ń lò bí oṣù kan àbọ̀. Àwa mẹ́ta ni Azeez, Hassan àti èmi. Àwa la ṣiṣẹ́ kápẹ́ńtà bẹ̀. Ìgbà tó ti jẹ́ pé àṣẹ Khalifa ni o gbọ́dọ̀ ṣe gbogbo àwọn iṣẹ́ yìí. Ewì tí wọ́n mú wá yìí àsọgbódìlú ni. Tá bá ní ká máa sọ̀rọ̀ nípa Islamabad, ọ̀rọ̀ yìí ó bá ọ̀rọ̀ tí ewì yìí bá ọ̀rọ̀ tí à ń bá bọ̀ yìí láti lè yí Islamabad lọ́sàn-án. Wọ́n ní ẹ̀mí ètò ìgbésí ayé wọ́n ti mú wá sí Sipash ní oṣù kẹwàá ní 1984 ni wọ́n ra bí ní wọ́n á tún kọ ní orúkọ ibùjókòó àlàáfíà. Wọ́n wá fún ní ojú tuntun. Jalsa ọdún kejì ìgbà tí Khalifa dé ìlú òyìnbó nìyẹn tí wọ́n dé London. Àwa Ahmadiyya tá a wá láti àgbáńlá ayé tá a wá sí olúùlú ìjọ yìí tó jẹ́ fún ìgbà díẹ̀ ni la wá kú sí. Léyìí tó ṣe wípé ńgbà tá a ṣe ìṣípò padà kúrò ní ibi tá a wà tẹ́lẹ̀ wá síbi tọ́lọ́run wá jogún ẹ̀ fún wa. Níbí ìlà ní ìgbàláyè àti ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ nípasẹ̀ èyí tó ṣe wípé gbogbo àwọn iṣẹ́ Ọlọ́run ọba yóò lọ káàkiri àgbáláyé. Jalsa àkọ́kọ́ tó kọ́kọ́ wáyé ní 1985 àwọn 4,000 làwọn tí ó wá kópa ń bẹ̀. Eléyìí ni Jalsa àkọ́kọ́ tó fi yàtọ̀. Tàkọ́kọ́ tó kọ́ ṣe 2,000 làwọn tó wá. Lẹ́yìn yẹn 4,000 àti 105 ni àwọn tí wọ́n pàdé níbi ìpàdé àpapọ̀ yìí. Lẹ́yìn ìgbà tá a ti ṣe Jalsa ń bẹ̀ a bẹ̀rẹ̀ sí ṣe àwọn ìjtẹ́mà wa ń bẹ̀.
a gbìyànjú àti tẹ̀lé gbogbo àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní Pakistan nígbà yẹn. Àwọn èèyàn máa ń kó àwọn ibi tí wọ́n máa forí pamọ́ sí lálẹ́ wọ́n gbé wá nígbà náà. Òzúrù náà ní tẹ́ǹtì tiwọn tí wọ́n máa ń sùn sí nígbà náà. Ìgbà tí ará Islamabad ní àdúgbò tàgbà 25 acre ni àwọn kan ti ronú pé báwo la ṣe máa lò ó. A ti rò pé a bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọdún kò tí ì pé ọdún tá a bẹ̀rẹ̀ sí lò ó bẹ̀rẹ̀ sí kéré. Àwọn nǹkan tá a tiẹ̀ ti wá níbẹ̀ yẹn ò tiẹ̀ tó fún nǹkan tá a fẹ́ ṣe ń bẹ̀ mọ́. Nígbà tí a máa ń ronú pé a fẹ́ ṣe nǹkan torí Ọlọ́run ọba fúnra rẹ̀ máa ń jẹ́ kí iṣẹ́ pọ̀ débi wípé èyí tí wọ́n máa ṣiṣẹ́ tọ́lẹ̀ máa gbé bẹ̀ Ọlọ́run ọba fúnra rẹ̀ ló máa ṣètò ẹ̀ torí pé ibi tí a gbà á tún wá di pé ìtókù kéré fún nǹkan tá a fẹ́ ṣe. Mo fẹ́ kí ó yé gbogbo wa wípé gbogbo yín ẹ jẹ́ kí àdúgbò yìí kó di nǹkan tó kéré fún wa láti lò. Ó dàbí ẹni pé ó wá sí ọkàn Khalifa ibi tí a lè jẹ́ kí iléeṣẹ́ àwọn ibi tá ti ṣiṣẹ́ pátápátá kó lè tẹ̀síwájú sí àbí ní ọjọ́ iwájú jọ̀mọ́ ó máa jẹ́ ibi tó máa wúlò fún ìjọ lọ́jọ́ iwájú. Nítorí pé gbogbo nǹkan ló ní àsìkò. Kò lè wáyé láti di olúùlú nígbà yẹn ní ọdún mọ́kàndínlógún tí wọ́n lò. Ó ṣe di wípé ìgbà tí Khalifa ẹlẹ́ẹ̀karùn-ún tán wá bọ́ sórí àlééfà ó tún gbà wá ní ọdún mẹ́rìndínlógún kí Khalifa karùn-ún kó tó wá di wípé wọ́n wá ronú pé òkè ibi tí Khalifa kẹrin tán mú yìí òun la máa lò láti fi ṣe olúùlú ti jàmá. Nǹkan tó wá wà nínú ọkàn Khalifa kẹrin tí wọ́n fi rà ń gbà yẹn inú ọkàn Khalifa karùn-ún lọ́lọ́wọ́n bá ti mú àmúṣẹ wá. Ìkànnà àsọtẹ́lẹ̀ tọ́lọ́run bá fi hàn Imam Mahdi alayhi salatu wasalam láì mọye ìgbà ni Ọlọ́run bá fi hàn wọ́n. Inú ìbẹ̀rẹ̀ Ọlọ́run bá sọ fún wọn pé wá sí mọ̀kánàkà ilé yín ẹ jẹ́ kí ẹ fẹ̀ síwájú sí. Wọ́n ní ìgbà yẹn mi ò mọ̀ túmọ̀ ẹ̀ lọ síwájú pé kí ló máa ṣẹlẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba ó wá ń jẹ́ kí ọ̀rọ̀ yìí àbí ìṣípayá yìí kó tún máa ní ìtumọ̀ síwájú sí tó dẹ̀ wá rí àmúṣẹ síwájú sí. Lénìí àwa jẹ́ ìkan nínú àwọn ọmọ kékeré pátápátá nú ọmọlẹ́yìn Imam Mahdi alayhi salam làwa jẹ́ tó dẹ̀ ṣe wípé àmúṣẹ ìkan nínú àwọn nǹkan tọ́lọ́run bá fi hàn wọ́n yìí lọ́rọ̀ àmúṣẹ nígbà tí Khalifatu Masih kẹrin tí wọ́n wá sí ibi tí wọ́n ṣíra wá. Nígbà náà ni Ọlọ́run ọba nínú ọ̀nà ara rẹ̀ ló fi ìrànlọ́wọ́ wọn ló fi hàn wọ́n tó ní kí wọ́n ra ilẹ̀ éka 25. Lẹ́yìn yẹn ni wọ́n tún ra éka 6 kún. Wọ́n láwọn kan tiẹ̀ ń sọ wípé Khalifatu Masih kẹrin wọ́n tún wá fẹ́ dá
wọ́n fẹ́ dá olúùlú Jámọ̀ sílẹ̀ ń bí ni ṣùgbọ́n gbogbo nǹkan pátápátá lọ́lọ́run fàsìkò sí nísìnyí Ọlọ́run bá ti wá fún wa nígbà láàyè pé ká lè wá lo Islamabad ká máa kọ́ mọ́ṣáláṣí ńlá síbẹ̀ ká tún kọ́ nǹkan oríṣiríṣi síbẹ̀ táwọn ọ́fíìsì náà wà ń bẹ̀ lágbára Ọlọ́run láìpẹ́ ní fúnra mi màá wá kúrò níbi tí mò ń gbé màá máa gbé ní Islamabad nígbà tí mo bá ti lọ tí mo ti kó lọ síbẹ̀ ẹ ṣàdúrà kí ilé yẹn kó bá mu fún mi kọ́lọ́wọ́n ọba kó fi àlùbáríkà sí i kọ́lọ́hún jẹ́ kí Islamabad jẹ́ kí kó ṣe gẹ́gẹ́ bí nǹkan ibi tá a máa lò láti máa jẹ́ kí ohun Islam lọ káàkiri gbogbo àgbáńlá ayé àti pàápàá jùlọ ọ̀rọ̀ tí Ọlọ́run ọba tó sọ fún Imam Ali asalam pé ilé rẹ jẹ́ kí ó gbòòrò síwájú sí kó ṣe ní okùnfà ilé tí ó tún máa fi gbòòrò sí kó wá jẹ́ kí eléyìí ló máa jẹ́ ọ̀nà tí àwọn ilé míì tó máa fi kíní mo tún fẹ́ kẹ́ ẹ máa ṣàdúrà síwájú sí ní gbogbo ọ̀nà pé gbogbo ìṣípòpadà wa lọ síbẹ̀ yẹn kọ́lọ́n ṣe níta lálùbáríkà. eléyìí mú wa padà sí ọdún 2013 nígbà náà ẹ̀gbọ́n Khalifa tó jẹ́ àmìrí Amẹ́ríkà àwọn ni wọ́n mú wa wá síbí náà wọ́n ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìgbà tó di 2014 náà ya àwòrán gbogbo oríṣiríṣi pẹ̀lú àwọn tí wọ́n máa ń ya àwòrán ilé àti gbogbo nǹkan tí wọ́n fẹ́ kó wà ń bí òun la fi wá ya gbogbo ilé tó fẹ́ kọ́ síbí àti àwọn ọ́fíìsì tí wọ́n fẹ́ kọ́ síbí ó tó bí ọdún kan ibi tí mo fi hàn yìí ibi ni àwọn ọmọ tó máa ń kàwé bí wọ́n ń pè ní Holy Land ni wọ́n máa ń pè tẹ́lẹ̀ wọ́n ní àwọn student àwọn ọmọléèwé ilẹ̀ mímọ́ gbogbo wọn kàwé níbí ni wọ́n máa ń pe ibi tí mo fi hàn yìí náà máa ń sọ pé ilẹ̀ mímọ́ àṣé Ọlọ́run ọba ti ṣètò lẹ̀ tẹ́lẹ̀ ni pé ìgbà tí ẹni mímọ́ Ọlọ́run ọba tó máa wá bí tó dẹ̀ máa gbé bí tó dẹ̀ máa kọ́ mọ́ṣáláṣí ilé Ọlọ́run ọba síbí nítorí ẹ̀ látìgbà náà táwọn tí wọ́n ń kàwé ńbẹ̀ tí wọ́n mọ̀ pé nǹkan tó máa padà ṣẹlẹ̀ ńbẹ̀ ni wọ́n ti ń pe ibẹ̀ ní ilẹ̀ mímọ́ àṣé fún Khalifah'S ni wọ́n ṣe kalẹ̀ fún. láìpẹ́ ni mọ́ṣáláṣí tó rẹwà yìí ni wọ́n gbé kalẹ̀ ńbẹ̀. ìkànnà àfa àgbà wa Usman Cho ni Ọlọ́run bá fún ní ìgbà láàyè láti fi ìpìlẹ̀ lélẹ̀ nítorí pé Khalifa wọn ò sí ní ìtòsí ńgbà náà. gbogbo àwọn bá ṣe ya mọ́ṣáláṣí yìí àti irúfẹ́ bá ṣe gbé kalẹ̀ yìí nítorí irú atẹ́gùn àtàwọn ọgẹ àti gbogbo tó wà ní agbègbè yìí la fi mú irú mọ́ṣáláṣí báyìí wá sí agbègbè yìí. àwọn tó ya àwòrán yìí wọ́n ṣiṣẹ́ takuntakun láti lè pé kó bẹ́ẹ̀ ilé Khalifa wà ń bí ọ́fíìsì akọ̀wé àgbà fún Khalifa wà ń bẹ̀ àwọn tí wọ́n ń ṣètò gbogbo bí a ṣe ń tẹ̀lé gbogbo àṣẹ tí ó wá látọ̀dọ̀ Khalifa gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. a ní ilé mọ́kàndínlọ́gbọ̀n tó jẹ́ pé yàrá mẹ́rin ló wà nínú ẹ̀. a dẹ̀ ní àwọn kan tó jẹ́ wípé oníyàrá kan àti pálọ̀ kan ni wọ́n. gbogbo àwọn ilé àwọn jagunjagun àbáwọn ọlọ́pàá yìí wọ́n kàn wá ń bẹ̀ lásán ni kò wúlò lọ títí kò ṣeé gbé mọ́. nǹkan téèyàn lè lò
fún kò ju àǹfààní tí ẹ lò fún ìjọ odidi ìjọ kan, ṣùgbọ́n nísìnyí àtúnṣe ó ti dé bá débi wípé a lè lò títí láéláé. Ìwọ Ọlọ́run ọba, gbogbo èròǹgbà tó wá sí mi lọ́kàn pátápátá ló jẹ́ kó ràmúṣẹ. Ó dàbí ẹni wípé gbogbo nǹkan tá a ti wò yìí ó wà lábẹ́ àṣẹ ìmọ̀ Ọlọ́run ọba tó ti gbé kalẹ̀ tipẹ́, torí pé Islamabad dé, Adikotul Mahdi dé, adẹ̀ ń rò lọ́kàn pípé tọ́lọ́run ọba ní nínú alukurani Ọlọ́run ọba ní àwọn ẹ̀ṣọ́ tó máa mójútó nǹkan tẹ ní àti inú ibi tẹ máa ń sùn sí, kẹ́ tọ́jú ẹ̀ dáadáa. Gbogbo àwọn ibi tí à ń fi hàn yìí kò ju bí ìṣẹ́jú 10 sí ìṣẹ́jú 15 sí Islamabad. Gbogbo àwọn ibi látara yìí kì í ṣe pé bóyá a ti jókòó rò ó pé bá ṣe máa ṣe nìyí, ṣùgbọ́n eléyìí wà lábẹ́ ètò Ọlọ́run ọba fúnra rẹ̀. Ní àdúgbò kan àbí ní àgbègbè kan ká wá ra àwọn nǹkan àbí ilẹ̀ àbí ilé sọ́súnmọ́ra wọn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́run ọba ló jẹ́ kó bọ́ sí wa lọ́wọ́, jámíà bọ́ sí wa lọ́wọ́ tá a lè ṣe ń bẹ̀ nítòsí. Àwọn ìbùkún kan wà látọ̀dọ̀ Ọlọ́run ọba tó jẹ́ wípé ó máa ń jẹ́ kó lékún lọ́pọ̀lọpọ̀ fẹ́ dà á. Nígbà tá a ra ilẹ̀ yìí, nǹkan tí wọ́n ń sọ ni pé ilẹ̀ lásán, ilẹ̀ sí òwúlò lọ́la, ṣùgbọ́n nǹkan tí Khalifa tí wọ́n rà yìí wọ́n ronú dáadáa kán tó rà á pẹ̀lú ògo Ọlọ́run ọba. Ẹ wòran, ó wá di abúlé tá à ń pè ní Islamabad, ṣùgbọ́n lẹ́ni o àwa ní olúùlú fún ìjọ tó jẹ́ pé ó ṣe é mú yangàn. Ó lọ àìmọye ọdún kélé tó wáyé. Nǹkan tọ́lọ́run bá ti wá ṣe fún wa yìí, Ọlọ́run ọba ti ṣètò ẹ̀ ṣáájú tá àti ẹ̀ fura pé nǹkan tọ́lọ́run bá fẹ́ ṣe nìyẹn. Àti ẹ̀ lè ronú bẹ́ẹ̀. Mo ń bẹ Ọlọ́run ọba pé Masih Maud aleyhi salatu wasalam, àwọn àdúrà tí wọ́n ṣe fún Masjid Mubarak níjọ́sí àti gbogbo èròǹgbà wọn tó ń dìde nínú ọkàn wọn láti lè jẹ́ kí Islam kó yípo gbogbo àgbáńlá ayé, kí Ọlọ́run ọba kó jẹ́ kí atẹ́gùn rẹ̀ àti ọlá rẹ̀ kó wà fún mọ́ṣáláṣí eléyìí náà. Ní àwọn ilẹ̀ aláwọ̀ funfun ni àti ilẹ̀ káàkiri àgbáńlá ayé ni kó ṣokùnfà nǹkan tí Islam ó fi lọ káàkiri, kí Ọlọ́run ọba kó ṣe mọ́ṣáláṣí ní eléyìí fún wa. Ní àsìkò mi àkọ́kọ́ ìgbàláàyè rèé tó ṣe wípé nínú oṣù Ramadan wọ́n máa ṣí mọ́ṣáláṣí kan. Nínú oṣù àlùbáríkà yìí àti oṣù tí àdúrà máa ń gbà yìí, kí Ọlọ́run ọba tafí kí Ọlọ́run ọba kó ṣe ní ibi tí Ahmadiyya máa fi lékún síwájú sí i, kó wá ṣe ní olúùlú Ahmadiyya jákèjádò àgbáláyé. Ẹ ṣàdúrà kẹsì ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ kí Ọlọ́run ọba kó jẹ́ kó máa gbòòrò sí i, kó jẹ́ ní gbogbo agbègbè yìí kí Islam kó máa gbòòrò sí i, kí Ọlọ́run ọba kó wá jẹ́ kárí ògo Islam Ahmadiyya, káwọn èèyàn máa wọnú Ahmadiyya lọ́pọ̀lọpọ̀, káwa máa rí gbogbo àwọn tí wọ́n ń gbógun ti Islam kó di pé Ọlọ́run ọba kó dojú ìjọba wọn bolẹ̀ lójú wa, kó wá fún wa nígbà láàyè àti padà lọ sí Rabwa, bẹ́ẹ̀ sì ni kó tún jẹ́ ká lè padà lọ sí Kọ́díàn, kó tún ṣílẹ̀kùn fún wa ká lè lọ sí Mákà àti Mọ̀dínà. ما